ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko orílẹ̀-èdè yìí àti ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó mà ti sọ̀rọ̀ lórí ìpàdé ọ̀tẹ̀ àti ìgbìmọ̀ ọ̀tẹ̀ táwọn alátakò tí wọ́n ṣe láti gba ìjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027 tí ààrẹ Bọ́lá Tinubu tó sì tún ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú ẹnu ààrẹ ní ìta gbangba. Ǹjẹ́ níbo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ ní ìta gbangba? Kí ni bàbá náà kí ló sì sọ? Káyọ̀ ti wípé láti ọdún tó kọjá ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní àwọn adarí wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìpàdé lábẹ́lẹ̀ àti níkọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé nínú ọdún tá a wà yìí ni wọ́n gbé ara wọn síta dáadáa kí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé lóòótọ́ làwọn fẹ́ lé Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 nítorí lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí èèyàn the 20th of March 2025 òun ni àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ọdún 2019 àtọ́dún 2023 inú ẹ̀ ló wà ó bẹ́ẹ̀ làwọn bíi Peter Obi tí wọ́n ṣojú fún Malam Nasir El-Rufai Rotimi Amechi Abdullahi Adamu àtàwọn míì bẹ́ẹ̀ ni àwọn náà ni wọ́n kéde ní ìlú Àbújá wípé àwọn yóò kó ara àwọn pọ̀ sójú kan lọ́dún 2027 láti kojú Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti wípé àwọn máa lé ọkùnrin bàbá náà lórí àlééfà nítorí pé ó ti bà Nàìjíríà jẹ́ kọjá bó ṣe yẹ. Lẹ́yìn tí àwọn Àtíkù tó ṣe ìkéde lógúnjọ́ oṣù kẹta ọdún 2025 níṣe ni oríṣiríṣi ìpàdé ilé tó ti ń wáyé tó sì jẹ́ pé wọ́n ti ń gbèrò láti dá ẹgbẹ́ òṣèlú tuntun sílẹ̀ tàbí lo ẹgbẹ́ òṣèlú kan tó ti wà nílẹ̀. Kódà àwọn ló wà nídìí ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú All Democratic Alliance ADA tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ báyìí tí ìgbìmọ̀ tẹ̀ tó sì ń lọ gidigidi lórí Tinubu àti lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027. ṣáò lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ẹni Tinubu sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ọ̀tẹ̀ náà fún ìgbà àkọ́kọ́. Ṣé tẹ́lẹ̀ àwọn agbẹnusọ ẹ̀ ló ń fi ọ̀rọ̀ síta lórúkọ iléeṣẹ́ ààrẹ, ṣùgbọ́n lọ́jọ́ Wednesday ni Tinubu sọ̀rọ̀ fún rẹ̀ lásìkò tó lọ bá gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nasarawa ṣe aṣọ lójú àwọn iṣẹ́ pẹpẹtẹ tó ti ṣe. Níbẹ̀ ni Tinubu ti sọ̀rọ̀ lójú gbogbo àwọn èèyàn lásìkò tó ń bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n rí àwọn tó ń dìtẹ̀ gbàjọba lọ́wọ́ òun. Ó láwọn èèyàn sọ pé òun náà ń gbégbé sí òṣèlú, òun kò kọjú mọ́jọba, òun ní ta ló lè lájú sílẹ̀ tí ó máa wòran tí wọn yóò fi gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ó ní káwọn èèyàn má ṣe dá wọn lóhùn. Ó láwọn aláìní lórí tó lóyìnbó ń pè ní internal displaced person IDP ilà àwọn olóṣèlú náà àti pé ẹgbẹ́ òṣèlú APC nìkan ló lé lórí tó sì ní ká má ṣe gbà wọ́n síbẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀gá làwọn jẹ́ fún wọn lọ́jọ́kọjọ́.